Mashallah. Bisi ológe. Bisi ológe. Aboba aláwòrán dákun mọ́ wa ẹ nínú jẹ́. Bisi ológe. Alẹ́ mi mọ́ léṣẹ́ kan tí wọ́n máa ń gbé ní síta. Èmi mọ́ léṣẹ́ kan tí wọ́n máa ń gbé ńláńlá ṣe. Iléeṣẹ́ Bisi ológe so ti wo wọ́n ní Bisi ológe. Lọ YouTube Bisi ológe, on Instagram Bisi ológe, on Facebook Bisi ológe, on all platforms Bisi ológe. Àwọn nílé iṣẹ́ tí ń gbé ní síta ayẹyẹ tó bá tànà dùnlẹ̀ lẹ́tì máa rí Bisi ológe. Òde ìdùnnú táyé ti dòrè mọ́ lẹ́tì máa rí Bisi ológe. Aṣàdúrà fún Bisi ológe, ṣàlékún ọlá Bisi ológe, ṣàlékún ìbùkún Bisi ológe. Kí iléeṣẹ́ Bisi máa lọlẹ̀, iléeṣẹ́ Bisi ológe. Ẹ máa wo Bisi ológe show. They are the best and they are giving the best because they are trying their best. God bless everyone for viewing Bisi ológe and streaming it, then following their page. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.
òṣìṣúra àwọn wọlé nígbà tó bẹ̀rẹ̀ pé olùkọ́ náà ti ọ̀la nígbà tó bẹ̀rẹ̀ pé máa jẹ́ tuntun nígbà tó bẹ̀rẹ̀ pé wúni láti adéṣúná nígbà tó bẹ̀rẹ̀ pé àjọkẹ́ bá lóko nígbà tó bẹ̀rẹ̀ pé ìwọ́n mọ̀ wá kékeré nígbà tó bẹ̀rẹ̀ pé wúni láti máa nígbà tó bẹ̀rẹ̀ pé ṣàbí adéwáyọ̀ nígbà tó bẹ̀rẹ̀ pé lọ́sẹ̀ ọ̀rọ̀ máa kọ́ ní ìlú ìṣòro nígbà tó bẹ̀rẹ̀ pé ọ̀rọ̀ yìí kọ́ ní ìṣòro nígbà tó bẹ̀rẹ̀ pé olùkọ́ náà ń bọ̀ lọ́wọ́ ìṣòro.
sàn ọ̀sẹ̀ ìlú ìgbòho àdùnnú ẹ̀ gbẹ́mọlé oníwọlé ẹ̀mọ́ni àgbàlagbà tó sọ̀rọ̀ ọ̀tùkẹ́ ẹ̀rẹ́ ìyàtọ̀ gbásá. Ọlọ́run ò dá pọ́npọ́n tó ní láàbí ẹṣin. Ìmọ̀ṣẹ́ tọ́lọ́run dá pọ́npọ́n tó ní láàbí ẹṣin. Olóyè ọ̀dọ́ sọ fún ọ bẹ́ẹ̀ àpapọ̀ yìí máa tán ní àpapọ̀ ìgbọ̀nà tó ń bí ìgbọ̀nàbù. Ìwà ọmọ lọ́mọ tó ń bí ìgbọ̀nàbù. Mo ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lára ìsàn aṣọ. Ṣé kúrò ní ìṣẹ́kọ̀ òkú ní èyí rẹ̀? Thank you.